ẹnikẹ́ni tí bá ti jẹ́ pé lóòjọ́ ń fọwọ́ kan ẹ̀jẹ̀ àbí kò lè ṣe kó má fojú rí ẹ̀jẹ̀ ni mò ń sọ pé àkọsẹ̀jáyé ọmọ yóò gbà kọ́ máa bá rìn bí bẹ́ẹ̀ kọ́ ọjọ́ iwájú rẹ̀ yóò ṣòro. ọ̀wọ́ ṣebí kó ṣáà máa ti fẹ́ni tó ń ṣiṣẹ́ jẹ tí ó bá ti fẹ́ wọn kò sí tó bẹ́ẹ̀ lọ. Oṣù ni òpó takoko èmi làwọn ṣe kọ́ ọlọ́run kó gbà mí ní èyí kọjá ẹni. ẹ̀rọ ayé nǹkan lálá tó rò kì í tì balẹ̀ o èyí tẹ́ ẹ gbóni tó kù ẹ sísọ lójú ogun fún wa kì í sì bẹ̀ lọ́nà. ẹ wo ẹ má jẹ́ ká tan ara wa ní tó tún ṣẹlẹ̀ lẹ́yìn yẹn ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Akin ṣùgbí nǹkan tí mò ń sọ ó ń bọ́dà mi. mo ṣe tá a ti sọ́ra bẹ́ẹ̀ ni. ṣáwù and ìwọ ni ẹni tó lè find solution sí nǹkan tí mò ń sọ yìí. ìgbà dúpẹ́ o torí àti àárọ̀ ni àti ìdájú ló ti ń pè mí lórí aago òmọ́rọ̀ sọ tó bá ṣe é sìn àwọn òbí àbí. ọ̀rọ̀ òun ò dẹ́ ṣe nǹkan tó le ọ̀rọ̀ ọmọ mi ni Bùsáyọ̀ ó ní oyún kan tẹ̀sín ni oyún ẹ̀sìn gidi ni Bùsáyọ̀ ni ká ní ṣe ló lóyún fún ẹnìkan tó jẹ́ pé èèyàn lè sọ pé ọmọ ni it's another thing àmọ́ tó bá rí ẹni tó lóyún fún Ọlọ́run kò yẹ kí gbọ́ wípé èmi mo ní nǹkan kan ṣe pẹ̀lú bọ́ọ̀rùn. kí ni ohun tí o burú lọ́wọ́ ẹni tó lóyún fún ṣé ìwà àti onítọ̀hún ń lò lè tó bẹ́ẹ̀ ni wọ́n sọ advice tẹ́lẹ̀ bá fún mi pé níwọ̀n bá àgbà tó jẹ́ pé ọmọ lórí ọkùnrin ló fẹ́ ọkùnrin náà dì máa ń yìn ẹ̀ṣẹ̀jọba gbogbo àlàáfíà ni ọmọ ọlọ́dún rọrùn. ṣé ó dì náà ń yìn. kò dì náà ẹ̀ àmọ́ kò pẹ̀lú ẹni tí èèyàn lè sọ pé òun bá dànù sórí ọmọ bí mo kí condemn yàn I am not used to it ṣùgbọ́n tó bá mú mi ṣe tí mo díje onítọ̀ náà ń ṣe èèyàn mọ́lẹ́gbẹ̀ẹ́ mi ìfẹ́ àtọ́nà ń bá wo onítọ̀ critically kì í ṣe èèyàn I am telling you kí ló wá fẹ́ ká ṣe. and you know tí ó bá bí ọmọ yẹn láàrin Bùsáyọ̀ ẹni tó bímọ fún àti mi there is a bound tí mi ò lè fẹ́ kó ṣẹlẹ̀ so you as a medical doctor mo fẹ́ kó wá gbé professionalism ẹ̀ kó gbé yọ mo fẹ́ get rid oyún yẹn. Another question ṣé ọmọ fún ara ẹ̀ ó gbà láti terminate oyún yẹn. Bùsáyọ̀ nífẹ̀ẹ́ sí o kò nífẹ̀ẹ́ sí o ní tèmi bá sọ òun ló wà authentic. ọ̀rọ̀ ni ọ̀rọ̀ òfin òrí bó ṣe ń sẹ́yìn lóòótọ́ ìwọ ló bí Bùsáyọ̀ tó bá fọ̀sẹ̀ ṣe ohun tí kò nífẹ̀ẹ́ sí tó ṣe tó bá lọ wíwọ́ òfin ò lọ wípé nìkan ni bàbá ọmọ kan o ọlọ́mọdé àrí kò ṣe dáadáa tó bá lọ wíwọ́ pẹ́rẹ́ àtẹ̀mí àtiwọ́ kò sẹ́ni tó escape anyone. I see. Akin ọ̀rọ̀ yìí ò le ní tí ò bá yí wọn ní kò wọ́bẹ̀ all I need doing is kí n ti Bùsáyọ̀ sọ́dọ̀ ẹ lọ́mọ àgbàtọ́jú lọ́dọ̀ ọ̀rẹ́ mi o ibi tó bá ti wọ́n tó lóun wá fún tọ́jú yẹn ni wọ́n ti máa ju nǹkan sí lára ó ní àwálẹ̀ you know how to do it you are a doctor. Oṣù ni òpó takoko èmi làwọn ṣe kọ́ ọlọ́run kó gbà mí ní èyí kọjá ẹni. Mo bẹ̀bẹ̀ kí náà ọmọ má ṣe jó gbogbo wa ẹ̀ ṣàmìyàn kí n má ṣe rí kú ọmọ láyé mi ò ṣàmìyàn. Ọ̀rọ̀ ilé ọ̀tọ̀jú sí ni ọmọ aráyé adìyẹ bá lókun ara òrókun ara òrà nìyẹ. Ọ̀rọ̀ ilé ọ̀tọ̀jú sí ni ọmọ aráyé adìyẹ bá lókun ara òrókun ara òrà nìyẹ. Ọ̀rọ̀ ilé ọ̀tọ̀jú sí ni ọmọ aráyé adìyẹ
fún ọmọ láyé mi ó ṣàánú. Hello. Hello, Alanshile. Yes, Dr. Akin. Doctor. Ibolowa. Now, what is Shelley? I want you to give up. Hello. Kí n ṣọ̀rọ̀ ariwo lórí fóònù mo kàn ní láti sọ fún ẹ̀yìn advance torí pé tó bá dọ́dọ̀ mo ní information kan tí mo fẹ́ fún ẹ mo lè rí pé àlùbá mi opportunity láti sọ lórí ìfọ̀rọ̀dọ̀ náà gẹ́gẹ́ bí mo sọ fún ẹ bẹ́ẹ̀ níṣẹ́ la láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé fún ara wọn bí ó fẹ́ sí ara ẹ̀ ní hospital for stomach problem. Kò sí ohun tó máa ní report ní wáyé pé ogun báyìí ní kò ṣẹlẹ̀. Fún mi just class ní wọ́n ṣe bẹ̀. Not to keep anyone saying anything. Kò dára mi. Ayé mi kí ló máa gbà. It's okay, sir. Ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ yìí. Ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀ mọ́. But sir, irú nǹkan tó ṣẹlẹ̀ yìí mi ò rò pé ó tọ́ sí somebody of your own caliber with your influence ẹ̀mí mi pé ní society. Ẹ wo sir, tí bí ẹ bá ṣẹlẹ̀ sí mi ò ní gbé lọ́nà òfin rárá. Rárá. Màá jẹ́ fún ọ pé retired police officer ni mí. I will deal with them in my own way. Excuse sir. Don't allow yourself to be cheated. Daddy, ẹ má bínú o, kó má dà bí ọmọ tí kò lẹ́kọ̀ọ́ àti ìwà bójútó. Akẹ́kọ̀ọ́ ti rí ìjọba òwe ìpàdé tí kúrò. Fẹ́kẹ̀ ìlú tó ká òrò inú mi dùn okú làákàyè. Sórí wàá rí pé láti ìgbà tí o ti wá sọ́dọ̀ mi tí mo ti ní kó má dúró ẹ̀gbẹ́ mi mọ́. Mo rò pé àfúnilóhun tó ṣèwà àti Sáyọ̀ àtọ́jú ẹ̀ ló ti bá tó ẹ̀ tó ti la sí ọ̀dọ̀ màmá ẹ̀ tó lọ sá síbẹ̀. Now màmá ẹ̀ wá ní ẹni tó fún lóyún yìí ṣé òun ò gbọdọ̀ fojú ẹ̀ kan ni mo ṣe ní kó wá kí n gbé ẹ dé bẹ́ẹ̀ kí gbogbo ohun tó ń rìn lẹ́kọ̀ọ́ tán kákókó yanjú ẹ̀ wọ́n ń ṣàfọ̀rọ̀.